Africa Content TV. Ẹni tí lè kọ́ ká ẹjọ́ ni pé mo rí bàbá wà ní pé ẹni tó lọ yà pé mo jẹ́ pàdé ẹni máa rí èmi àti bàbá ní àti lọ ń yà ẹ̀yìn bàbá ajá ojú ọ̀tẹ́ni àtọ́pọ̀ tẹ́ ọ̀tẹ́ òní tẹ́ ọ̀tẹ́ òní tẹ́ ọ̀tẹ́ òní tí ìbára wá pè ní ọ̀tẹ́ tí òun tó jiná dénú ni Ọlọ́run jẹ́ gbogbo iná òjìná dénú. Ẹni ohun yẹn pọ̀ jù ohun yẹn dẹ̀ ní dọ́ńtè ó ti pẹ́ ohun yẹn ti pẹ́ náà ni ó jẹ pẹ́ ohun yẹn ti ń dùn náà ni ó jẹ dùn àpọ́nlé yẹn pọ̀ wá pọ̀ náà ni ń bí àánú fún bí orí. ọlọ́pàá olórí alábí ọ̀rọ̀ bọ́lọ́gá. Ìjàpá nílé lẹ́yìn, ìpín nílé lẹ́yìn, ilé wọn jùlọ àwọn lọ́bàṣọ. Ìpín ònílé wọn ní ìjàpá òjìbọ́ lọ́bàṣọ wá. Wọ́n ló ń fẹ́ dúró sílẹ̀. Ìjàpá ònílé wọn ní ilé ìpín. Mo ní bóyá ayé máa gba òjìbọ́ lọ́bàṣọ wá. Ilé wọn yàtọ̀. Ibi ìkan bá dúró sí. Ìkọ́jú kan lọ kún lẹ́lẹ́bàgà mi àlọ́bí ẹ̀rín lọ́wọ́. Àwọn méjèèjì. Ibi wọ́n ti máa lò pin lábágàbá àsùnwọ̀n nílùú Ìjàpá. Ibi wọ́n bá ti ní ìdí Ìjàpá lábágàbá àsùnwọ̀n ní ṣe mistake. Wọ́n láwọn ọ̀fẹ́ ló pin wọn bá so. Iṣẹ́ wọn yàtọ̀ sí àbọ̀ ìsílẹ̀ àwọn. Ó wọ̀n ìwúlò wọn tún yàtọ̀ lábágàbá so. Ọlọ́run bá dá ẹlọ́kan jí bọ́lá. Ọlọ́run mọ̀ wá ẹ̀. Tóbi dá ẹlọ́kan bá so. Ọlọ́run bá ní kó owó lápò sílé ayé. Ọlọ́run ló mọ rí sí. Tóbi dá ẹlọ́kan bá so. Òun tá a máa rántí ni pé. Ọlọ́run ṣàjọ. Orí mi kò dáadáa rí lákọ̀ọ́ bá so. Gbogbo ntakọ̀ máa ń ṣe jímọ̀ káfí mọ̀ ní lẹ́kọ̀ọ́ kúnlé lábàgà àlàbí rẹ̀ lọ. Sátìrà àwọn ní bàbá ìjọwọ́ ṣe fún mi lọ́sọ. Ṣẹ́gun tọ́lọ́ bá dá ẹ lábo jímọ̀ lábàṣọ. Ìwọ ni kò níbẹ̀ láwùjọ dáadáa pé òun táàbí ń ṣàbíamọ táàbí ń ṣèyá. Táàbí máa mọ̀ ní pé àpòlélẹ́yìn ìyá lélẹ́yìn. Ti àmì àdìjá gúnmúra orí tó ká àpò nìyẹn àbí amọ̀ nìyẹn tó bá jẹ́ pé àkọlù wa ó lè máa ṣe tó yẹ pàṣẹ tó bá jẹ́ pé owó alákọ̀ọ́ ní jí wọ́n lápàṣẹ ó lè má ní irú wa lọ́mọdé bí bá tọ́jú ẹ̀ Ọlọ́run tó dàbí já lápò ogúnlé lọ́bàdà mi àlàbí ó ti mọ ọdún fẹ́ ṣe ni làbàdà àlàbí ẹ má pariwo. Ó gbogbo ìṣẹ́yìn Ọlọ́run bá. Ọlọ́run tó dá ní ìyàtọ̀ tó dá lábò sáré tó tún wá ní kó pírù ní òkúlé láàbàkà àlàáfíà mo ti ṣe dára fún wa. Ìdílé mi aláàbílà bá àyẹ̀ṣọ́ lọ. Iṣẹ́ wọ́n yà á tọ́ ẹsẹ̀ ìṣẹ́ra wọn.
òun wá kúlẹ̀ làbáìkà ọ̀yàtọ̀ síra wọn. ìmúra wa làbáìkà ọ̀yàtọ̀ síra wọn. ìkọ́ni wa kúlẹ̀ làbáìkà ọ̀yàtọ̀ síra wọn dáadáa. èyí ìdí ìbálòpọ̀ sọ. ọjọ́ tó bí gbogbo wa ó yàtọ̀. ọjọ́ tó bí Kemlat ló ṣọjọ́ bí ẹtí ẹ lónìí. ọjọ́ náà kọ́ ni wọ́n bí IV Global. Happy birthday to you in Arias. òun ti ṣe ti ẹ̀kọ́ jẹ́ oṣù wọn yàtọ̀ ọ̀sẹ̀ wọn yàtọ̀. dókítà tó pẹ̀ bí gbogbo Ajíbọ́lá Pasuma ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. Ajíbọ́lá ó different ó unique. ọjọ́ tí ń bí wọ́n sì láti yàrí ká. Ayélujára. Ọlá mi sí ọjọ́ pẹ́ náà. Ó yàtọ̀ gédégbé ọjọ́ tí bí Bárakàtù ló ń jà. Àjọkẹ́ ní ẹ̀ ọ́. Màmá àmúrí wá. Olúwa ló ní ní. Ọ̀dà mi sáà lo ọpẹ́ mi pọ̀ sí ìyọ́lá. Nílùú Canada ní àyà ìwọ̀n kọ́ àìsàn. Àyà ló ń lé nírú nínú ìjọba aláàjì náà sínú pẹ̀lú gbogbo wọn sí. Ọjọ́ wọn yàtọ̀ o, ọdún wọn yàtọ̀ o. Ìyá wọn yàtọ̀ o, dókítà wọn yàtọ̀ o. Ọlọ́ wọn yàtọ̀ o, àìtí wọn yàtọ̀ o. Ojú nìkan làbágàbà àsìná fi jọ ọ̀rọ̀ láti jọ dání. Ajíbọ́lá àbáká gbà wá sí ẹgbọ́n.